Oga, tell her really. Why did you close my lane? What did they happen police village? Hey! Hey! Who be that? Kai! Hey, wallahi kada ki kashe ni duwala nabi wallahi. Wallahi kada ki kashe ni wallahi. Wala gani. Wala kada ki kashe ni. Allah sai na kashe ka ne. Tó bá tún sọ wèrè ń bẹ́ẹ̀ máa fìbọn fọ orí ẹ̀ ní tí ó yá wèrè ni. Duwala kada ki kashe ni duwala. Duwala kada ki kashe ni. Sai na kashe ka da iska koi, shek kiya koi. Let me submit my last dialogue. Thank you so last dialogue. Anyway, it's a bad shame. Kò sí ọ̀gbìn, wúta ìwé kò sí ọ̀gbìn. Tẹ́lẹ̀ sọ láti. Ẹ tó fún lúwọ̀ ọ̀sẹ̀ kan sí. Oya, ẹ lọ sọ mí ti lé sí ibi. Kai, kada ki kashe. Kai, kada ki kashe. Wallahi, kada ki kashe. Kada ki kashe wallahi. Ah, wèrè. Ó fẹ́ gbé bọ̀. Madam, ṣé ẹ bínú pé mo dà yín láàmú wá sí ibà? Rárá mi bínú. Ẹ jọ̀ọ́ má bínú. Mo fẹ́ fi òkú kan fẹyẹ méjì ni. Mi pé mo ti promise customer kan kó wá pàdé mi bíbá. Mo ti ní kẹ́yìn náà wá. Nípa ilé tẹ́ ẹ sọ yẹn, mo ti bá yín gẹ̀tẹ̀ yàn kan. Mo dẹ̀ ti bá onílé sọ̀rọ̀, wọ́n ní 5 million làwọn fẹ́ tà. Mi gán dẹ̀ rí pé ó wọ́ tiẹ̀. Tó bá wà di Saudi, bóyá kí n jẹ́ ká pàdé, ká fi lọ check it. Saudi. Schedule mi máa tight ní Saudi yẹn. Báwo ni ṣe bóyá ká lọ ọjọ́ Wednesday ńkọ́? Wednesday ò ní fẹ́ bọ́ sí because mo ti promise customer mi kan a tún fẹ́ lọ wo estate kan ní Wednesday yẹn ni mo dẹ̀ ní àjọ máa lọ. Máa try. Ẹ ṣáà yẹ ká ẹkẹ mi tó kúnjọ Saudi. Kò sí wàhálà. No problem. Ẹ kú àlejò. Mo mọ̀ pé tẹ́ bá rí lè yẹn ẹ máa like it. Torí lẹ́yìn pé kẹ̀kẹ́ rúfẹ́ mi. Kò sí wàhálà tó bá di Saudi a máa jẹ lọ́wọ́. Ẹ mú drink mi. All right. Ẹ kú àlejò. Èèyàn ti wá ẹ̀jẹ̀ ló wà lójú wa o ẹ̀jẹ̀ ló wà lójú wa kì í ṣe omi kì í ṣe wọ́tà. Àbàṣe kò ṣe ra dáadáa. Ilé ìkẹ́ mélòó lára. Olórí burúkú ààrẹ aṣọ popular. Kai, Guys, ẹ believe pé wèrè popular ṣá. News ti cast wọ́n ti ń wá wèrè yìí. Bàbá èmi kọ́ tó fẹ́ kó máa popular torí wèrè Burundi change ìyá ẹ̀. Àbókí owó tó ń ṣe yẹn tó ń kó pamọ́ yẹn àwọn dọ́là páàsì yẹn àwa tá a máa gbà rí. 100. Bari gya maka wannan abun. Ogana ya ce ka biya 20 million. Ko ba ka biya 20 million ba sai na kai shinka.
Kai, wallahi I don't get to 20 million. She I take will 5 million. Guys. See, you need to talk say 5 million. Orí ẹ̀ dàrú ni. Ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀, Jaguar. Jaguar. Kò gbọ́dọ̀ fọkọ̀. Àwọn ọjọ́ tí a ti gbọ́ information pé àwọn ọjọ́ ti wà hand. Wọ́n dẹ̀ ti ń wá olórí burúkú yìí. Iron Lady, Scorpion, ẹja wà tàlát. A lè gbé wèrè kúrò nígbà ẹ̀sìn. Bàbá, time wo wà ní movement wa báyìí? N ta máa ṣe ní pé tó bá yẹ di 6:30 àbí 7. A máa gbé wèrè já. Kò ṣe ṣàbàlà. Dey gallant. So ẹ dẹ̀ try láti ẹ má jẹ́ kó escape olórí burúkú ayé tó bá try láti ṣe fọ́kọ bẹ́ẹ̀ ṣe kí ni ẹ fìbọn fọ́ orí ẹ̀. Èmi á pa á dànù ni. Màá fọ́ọ̀rì ìyá ẹ̀. So mi sọ yà lè. Baba. Move like. Wallahi ka shi wule. Ṣé ló bá wọlé? Ṣé ló bá wọlé? Àlàyé ojú mi tó rí ẹ̀jẹ̀ ló wà ń bẹ̀ o. Èmi ò lọ school o, mi ò kàwé o, mi ò gbé ìbò. Filẹ̀. Màá pa á dànù. Tó o bá pariwo wèrè mi báyìí. Màá pa ìyá ẹ̀. Ó lè fìbọn fọ́ ẹsẹ̀ o. Ọkọ ìyá ẹ̀ lọ́dọ̀. Ọ́fíìsà ẹ kalẹ̀. Ọ̀rẹ́ aráàlú. Where are you coming from? Ṣé ìdojú wa mọ̀ ni? ẹ bọ̀ gentleman ìgbà tá a da yín mọ̀ ló wá ní kẹ́ máa rìn time tó bá wù yín nínú àdúgbò. Where are you coming from? Ọ̀rẹ́ aráàlú. Get down first. Hello, look here, my friend. Come down. Ẹ mọ̀ mí náà. Come down, my friend. Ọ́fíìsà na wí na. Why dẹ̀ Come ṣe down, come báyìí down, ọ́fíìsà? come down, my friend. Come down. Ṣé bẹ́ẹ̀ dá mi mọ̀ náà? Come down. Ọ̀rẹ́ ṣe bí wọ́n dá mi mọ̀ táwọn ò bá tiẹ̀ dá mi mọ̀. Àbí Ẹ na. wọ àwọn guys mi náà. Where are you coming from? Ẹ ṣe ẹmọ tó ṣẹlẹ̀ ní pé a lọ club a ṣẹ̀ ń bọ̀ ni a lọ ṣayé ni náà. Okay. For this time. Okay. Okay. What do you have in your car? Bàbá nothing dey there. Nothing dey there. Nothing dey there. Okay. What do you have in your boot? Kò sí kankan nù búùtù. Àbí o. But You you have need to to check check this your boots. Okay. You have to check this. Mo understand ẹ̀yin ọ́fíìsà mo understand yín. Ẹ mọ̀ tá a máa tó máa ṣẹlẹ̀. Jaguar. Chain tí mo lò pé. How do you Ìmọ̀ wa ti sọ tẹ́lẹ̀. Ẹ stop ẹ. What do you take us for? So ẹ rò pé à ń gba bribe níbi tá a dúró sí ni. What do you mean? Change? Okay. What do you take us for? Please, you know what, officer? Let's settle this amicably. Settle We can what? we can settle. Stop it, Mr. Man. Mr. Man, ẹni kò sí ẹ̀kan ní ẹ̀yìn búùtù yín. Tí wọ́n yẹ check búùtù yín tó ṣe ẹ̀kan bẹ́ẹ̀, you free to go. Yes. Okay. See, Baba, ọmọ àdúgbò yìí ni wa. Na here we dey stay. Understand us now. Nothing dey inside our boot, nothing dey inside our car. Abi anything dey there? Nothing dey there. Ẹ jọ̀ọ́, ẹ ṣe ní bá a ṣe ń rìn àbí ṣé ká má rìn ládùúgbò wa mọ́ ni. Ataya o, na no one more waka again. Kò sẹ́ni ní kẹ́ ẹ máa ń rìn àdúgbò. Officer, we need to check this boot. Ẹ ṣí. Open this thing, my friend. Yeah. Okay, you have to open this. Yes. Okay, not to that place. Open it. Open the boot.
Okay, sir. Right away. Okay, sir. Boys, come on, emergency. Come on, emergency. 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 Ẹ máa lọ emergency. Emergency. Okay, sir. Fuck! Jagua. Ke. Baba, má jẹ́ kí n tàn ẹ́. Àyà mi ti já o. Baba, no be only you. Mo fọ́ sára. Àyà mi ti ga. Baba, èmi ti fẹ́ fa pure water jáde. Èmi kò ti gbẹ́dán jáde. Lórí burúkú làwọn ọjọ́ yẹn o. Jagua, mo ti fọ́ sára. Mo ti domi. Ìwọ náà fọ. Iron lady, ó mọ tó máa ṣe. Ẹ lọ check ìwé tá gbé sẹ́yìn yẹn. Bẹ́tà o. Tó mà ní. Wèrè yẹn ń fẹ́ fọṣẹ fún wa náà. Wèrè. Ṣó wà ń bẹ̀? Ó wà ń bẹ̀. Wèrè idiot. You want for our hand. Go punish your papa. Jamalo. Movement. Move. Movement. Oh yeah, let's move. Agbọ́jọ ṣó ya wèrè. Bó ṣe ń bọ̀. Ṣé wèrè ni ẹni? Torí bá fẹ́ kó ẹyọ ni kíyàwó ò gbé kọ́ o. Tí ò bá ti gbé kọ́ mi máa pa ẹ́ ní o. Hello, ta ló ń bá mi sọ̀rọ̀? Ọ̀gbẹ́ni farabalẹ̀. Ta ló ń sọ̀rọ̀ bí báwo? Wo àwa la jọ́kọ̀ ẹgbẹ́ o. Àwa kidnapper tá gbé ọkọ̀ ẹ ló ń sọ̀rọ̀. What? Kidnap what? Ọ̀gbẹ́ni má pariwo jọ. Okay sir, yes, mo ti dákẹ́ sir. Kọ́kọ́ gbọ́ voice ọkọ̀ ẹ náà. Yeah. Kó tó mọye tí wàá sọ tí wàá fi free ọkọ̀ ẹ o. Báyàwó ẹ sọ báyàwó. Ó lè sọ̀rọ̀ ni. Hello. Hey, ọkọ mi. Èmi ni alájà. Èmi ni. How come? Ṣó ti wá gbọ́ báyẹn. Tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ọkọ ẹ tó dẹ̀ lẹ́mí ẹ lò wàá fún wa ní 20 million. Hey, 20 what? 20 million sì pọ̀ jù, kò síbi tí a ti fẹ́ rí. Ẹ jọ̀ọ́. 20 million ṣó ń gbọ́ mi. Tó o bá ti wá fún wa in the next 24 hours a máa pọ́kọ ẹ̀ dànù ní o. Okay, yes sir. Sure, c'est fini. Sure. Okay sir, I'm 5 million naira sir. 5 million bí báwo ṣó o yà wí. Ẹ jẹ́ ká waste wèrè lè dànù náà. Baba make we waste time na. O mọ tí wàá ṣe máa gbọ́ faraburúkú ẹ̀ balẹ̀ ojú ló ń rojú ṣàánú àdẹ̀mọ́ bí tọmọ tiwa náà máa dé. We are some 15. Oh God. 50 million naira yẹn ti pọ̀ jù. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe ní 10. Ṣé cherry 10 yẹn gan a máa wà ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Baba, she want to dey price us. Mo waste this man jare. Ẹni sùúrù. 10 million náà ṣe. Ṣé 10 million ta ló fẹ́ tẹ̀ sí wa àbí? A fún ẹ ní 24 hours. Yes sir. Ẹ bá mi gbé fún fọkọ mi. Òun náà ló mọ bá ṣe máa get ẹ̀. Ó yá bọ́kọ ẹ sọ̀rọ̀ bówó lẹ ṣe fẹ́ sanwó yẹn. Hello, Ajia. Lọ sọ́dọ̀ Malam Kabiru gba 4 million naira. Okay. Lọ sọ́dọ̀ Malam Sodiq gba 4 million lọ́wọ́ ẹ̀. Okay. Lọ sọ́dọ̀ Aisha
gba 2 million lọ́wọ́ ẹ̀ jọ tètè tó lọ má jẹ́ kó pa mí o torí. ọ̀gá ọ̀rá máa sọ̀rọ̀. lówó lọ́wọ́. olórí burúkú ni gáì. ẹ lè oṣù ti gbọ́ a fún ẹ ní 24 hours tó o bá fi lè sanwó yìí a máa pọ́kọ ẹ̀ dànù ní o. àṣẹ bọ́ọ̀bọ́ ìlú. eléyìí lówó lọ́wọ́. ẹ lè oṣù tí wàá ń gbọ́ mi. mo ti gbọ́. tó bá ti bí yàrá ìyá ẹ̀ dáa fóònù tó ń pè yìí tí mo fi ń pè ẹ yìí tó bá bí ẹ dáa kó o lọ rìpọ́ọ̀tì ní station tó bá try láti lọ rìpọ́ọ̀tì ní station máa pọ́kọ ẹ máa pa ẹ máa tún wá pa àwọn ọmọ ẹ. ok ẹ jọ̀ọ́ ẹ má ṣe kọ́kọ́ fọ́kọ mi o. tó bá ti arrange owó yẹn tán ibi tí wàá ti pàdé wa máa jẹ́ kó mọ̀ má jẹ́ kí síkírìtì yẹn ó líìkì o. mo ti gbọ́ ok. ìwọ kan lọ sí station kó lọ report máa pa ẹ máa pọkọ ẹ máa pọ ọmọ ẹ. no sir ọlọ́pàá kẹ̀ kò sọ ọlọ́pàá. ó ṣì lọ́jọ́. ok sir ok níbo ni mo ti máa bọ́ sínú èmi tí ẹ mọ ọkọ tó kàn mọ́ báàgì mi dà. Number 1 they no dey price bread let her lick am ṣé bí òun lélẹ́yìí kófà ló jẹ mí. a fẹ́ gbọ́ tàtàtà nínú ilé wọn tó bá ti link tàtàtà nínú ilé wọn. kó dẹ̀ tún ṣe kó. ó tiẹ̀ mọ̀ yàn. yeah we do ó dá yàn mọ̀. hello Hey, if na me be I no go gree for this man. why go dey price us. Hello ma mo ti ń bọ̀ ọ̀dọ̀ yín náà mo ń bọ̀ báyìí atalẹ́tẹ̀ ti pè mí yẹn náà mo ti láníyàn láti wá nature ṣẹ́ mi ni ò fààyè gbà mí lánàá láti dọ́dọ̀ yín ẹ jọ̀ọ́ mo máa kàn yín sísìn mo ti wà lójú ọ̀nà báyìí bẹ́ẹ̀ ni mà ok. ẹ ká sùn ma ṣé ìbínú èmi àti ẹni àjọ sọ̀rọ̀ lórí fóònù. ok ẹni lè bá mi sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ibi tí mo lọ ni ò jẹ́ kí n láǹfààní àti mo wá ní àná fóònù yẹn nílé. ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. báwa ti mọ tá a bá ti rí nǹkan rí báyẹn a máa lọ fún ẹni tó bá ní èmi ti fẹ́ máa lọ mà. ẹ má ti lọ olóore mi lẹ jẹ́ náà kò yẹ kẹ́ wá lọ bẹ́ẹ̀ kí n má lè fún yín ní nǹkan kan. kò tó yẹn máa ẹ jẹ́ kí n máa lọ. nùnùnùnù yìí ò kí n ṣe bẹ́ẹ̀ yẹn ẹ kí n pa àwọn guys tó máa bá mi fún yín nìkan ẹ̀yin guys yìí dà. Mr. Man, you're under arrest. Mami, kí ni mo ṣe? Mr. Man, anything you say here will be used against you in the court of law. So, hello. Ọ̀rẹ́ ni mo ṣe. Hey, Mr. Man, me on. Ẹ má ṣe yìí fún mi. Kí ló ń ṣe fún ẹ? Madam, internet fún mi yóò dà. Owó ìwà tí wọ́n ní kẹjọ lọ máa sọ. Madam ẹ má wọrí. Ọ̀rẹ́ ni mo ṣe. Ẹjọ́ ẹ má disappoint mi o. Ẹjọ́. Lóṣì ká. Orí fún ẹ. Ọ̀rẹ́ ni mo ṣe. Ó yọ lára ẹ̀ kó lọ máa sọ́ ń bẹ̀. Àwọn èèyàn bíi burúkú idiot. Jẹ́wọ́ fún mi ṣé orí wá síbà tí mo wá síbà mo fẹ́ wá help ẹ ni ọ̀gá mi tán ní kí n wá síbà wọ́n ní kí n wá deal pẹ̀lú ẹ gidigidi gan ni but mo wá wò wípé ẹ̀jẹ̀ náà ló ń rọ̀nù veins tèmi náà kí n help ẹ but mi ò lè help ẹ lásán fún rẹ gangan ló máa help ara ẹ ìwọ kan jẹ́wọ́ fún mi èmi á mọ àwọn ọ̀nà tí màá gbé gbà láti help ẹ jẹ́wọ́ fún mi. Officer àfikẹ́ help mi mi mọ kankan pẹ́ mo rí fóònù yẹn ní site ni. Ṣé ti rí gbogbo tàyè báyìí? Sì kí ó mú mi báyìí. Ẹ máa bọ̀.
wọlé kẹ́ check ẹ. Tẹ́ bá yẹ bẹ̀ yẹn wò kẹ́ wá wọ bíbá náà. Ẹ rí i pé gbogbo àwọn blọọkì ẹ̀jẹ̀ àwọn blọọkì kò sọ̀rọ̀ dáadáa ni. Ẹ ǹjẹ́ wọ́n bá mi dòwò pọ̀ mí ìrísí nǹkan tí ò dáa fún. Ọ̀rọ̀ price yẹn náà làwọn sọ mo ní kẹ́ ẹ reduce ẹ̀ fún. Kì í ṣe mi mo nílé 5 million tí ó nílé sọ pé òun fẹ́ tà lè ní lẹ́yìn kẹ́ ẹ fún mi ní 10% tèmi. Màá fún yín percent ìgbẹ́ máa bá mi bónílé sọ̀rọ̀ wá sọ 4.5 kàn fi sílẹ̀ bẹ́ẹ̀ mi ṣáà máa ṣe máa bá yín dòwò pọ̀. Madam ṣé rí ẹ má wò tó wó ṣó ti yẹ ẹ má wò tó wó kẹ́ ẹ ra nǹkan kó fi yín lọ́kàn balẹ̀ ló dáa o. Ó yé mi 4.5 tẹ́ ẹ sọ yẹn ẹnìkan ti ná ní bẹ́ẹ̀ tí ò gbà. Mi ṣe máa bẹ́yìn náà ṣe business àdúgbò yóò ti develop jù bẹ́yẹn lọ ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ 4.5 ẹ̀ wá òkè. Ṣé bí títì ni wọ́n ti ń ṣe bọ̀ yẹn? Mo understand ẹ mọ iye tí mo tún máa ń láti fi parí bíbá ẹni. Lẹ́yìn irúfin nìkan ló ṣẹ́kù o. Ìnáwó pọ̀ lára ilé ibẹ̀ ṣe ń wo ẹ bá wọn sọ̀rọ̀ 4.5 ti wà òkè. Ok tí n bá dọ́dọ̀ ní nǹkan tó bá ní pé ó gbà wà jẹ́ kẹ́ gbọ́. Kò sí problem 4.5. Mo rí ihe ni. Àánú ni mo ṣe. Àánú ló ṣe. Ó fẹ́ jẹ́wọ́ náà sí Ọlọ́run. Ókè ìgbà tó dá mi ti ní kí n wá síbà kí n wá jù pẹ̀lú ẹ̀ tí mo dẹ̀ ti wò pé òkè o kí n fi ẹ́ sílẹ̀ kí n lè jẹ́wọ́ ẹgbẹ́ ara bèbè náà jẹ́wọ́ fún mi. I can assist you and help you. Officer. Yes sir. Àfà tó ti jẹ́wọ́. Ọ̀gá bí mo ṣe ń wo ọmọkùnrin is an hardly criminal sir. Mo ti jẹ́wọ́ sir. Mr. Man. Sir. Ní tó jẹ́wọ́. Torí nínú situation tó wà àwọn alẹ́ help ẹ o. Àfi kí help mi. Kó kàn jẹ́wọ́ fáwọn àpéyà bí bẹ́ẹ̀ ni mo ti rí fóònù tẹ́ kó rà ní má wà débẹ̀ tó bá ti mú wa débẹ̀ kéèsì ẹ ti simple. Officer mo rí iye ni mi lè parọ́ fún yín àánú ni mo ṣe. Nígbà tó wá rí fóònù yẹn yìí tí mo pẹ́ police center kọ́kọ́ máa ń bọ̀ kó wá rìpọ́ọ̀tù ni. Àṣìṣe tí mo ṣe nìyẹn. Bíráìdì tó ṣe yẹn ó máa kó àwọn èèyàn bíi tiẹ̀ náà lọ́gbọ́n owó tán bá ti rí nǹkan báyẹn bóyá àwọn ti rò kó ti di tàwọn tí wọn náà pẹ́ káwọn wá rìpọ́ọ̀tù ní station ni pẹ̀lú ògo Ọlọ́run by Monday mo aláǹdì sí kóòtù. Ọlọ́run máa jẹ́ sórí ṣe. What do you mean by ṣó ṣe? Ọ̀gá ẹyẹ ilé níbẹ̀ kàn tẹ́lẹ̀ ajẹ́jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ sí o. Ọ̀gá sà. Fúnra rẹ̀ pé kó fẹ́ jẹ́wọ́ jí pẹ̀lú ẹ̀. Èmi tẹ̀ ní sọ́yọ́ kan sà. Ẹ sàánú mi. Ṣé kí n mú lọ sí adùn tá a máa mú àwọn adley criminal yẹn lọ? Tó máa hàn gẹ̀ tó máa sọ ẹ má ṣe yẹ fún mi. Ó dà pé tó bá débẹ̀ yẹn ó máa fẹ́ cooperate. Okay sà. Kò sí wàhálà. Okay sà. ṣẹlẹ̀ sí wọn tó mi ìmọ̀ pé kí ló ṣe mo ṣe ní kí wọ́n bá yín. Ibo tá a mọ̀ láti sàn. Wọ́n fọkọ mi sílẹ̀. Tí ò bá ṣe nǹkan tó ṣe ọkọ yín, ó níbi tèmi kò bá ti bá bírídìn yẹn dé. So nǹkan tó ṣẹlẹ̀ yìí ó jọ affect wa ni, gbogbo wa ló kàn. Àǹtí, ẹ ṣàánú mi, ẹ ràn mí lọ́wọ́. Wọ́n ní tọ́wọ́ ọba tẹ àwọn jàǹdùkú wọn lè fọkọ mi lọ́rùn sílẹ̀. Àǹtí ẹ ṣàánú mi, ẹ rà mí kalẹ̀ ẹjọ́. Máa wo nǹkan tí mo lè ṣe tó máa pe lọ́ọ̀yà mi náà bó tá a bá lè ṣe lórí ẹ̀ àá try. Àǹtí ẹ ṣé ẹ ṣé. ẹ rí ní láti bá wa láti help tẹ bá tẹ lè rẹ́ńdà fún wa because látijọ́ tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ báyìí ẹ wo ọ̀rẹ́ mi kò jẹ́ kò mọ ẹ̀yin náà ẹ wo bó ṣe dà kó lóun ṣàánú èèyàn lọ́wọ́ nǹkan téèyàn mọ̀wọ́ téèyàn mẹ́sìn kó lóun ṣàánú ẹjọ́ arílì nídìí ẹ̀pì ẹ̀gbọ́n ẹni ẹ̀tẹ́ bá lè rẹ́ńdà fún ẹjọ́. All right, máa wo nǹkan tí bá máa ṣe sí èmi náà try máa wo nǹkan tí màá ṣe sí. ẹ ṣé ẹ ṣé gan-an.
madam. Mo ti débẹ̀ tán sà. Ẹ wẹ̀ ń waste time mi o. Tẹ́ bá fi lè pẹ́ jù máa fìbọn fọ́ orí ọkọ yín dànù ni. Okay sir. Okay, ẹ ti wà ń bẹ̀. Ó yẹ máa bọ̀. All right sir. Yes sir. Ẹ sún síwájú. Ó yẹ dúró báyẹn. Mo ti wà ń bẹ̀ báyìí. Nice. Ó yẹ máa lọ tí. Kí n máa lọ. Ẹ máa tọ́ lọ straight. Okay, kí n máa lọ straight. Straight. Ẹ má jẹ́ kí n lọ bẹ́ẹ̀ yẹn sà. Mi ò rọ́kọ mi. Òkè sọ́kọ yín. Ẹ má wọrí, tẹ́ bá ti déwájú ẹ máa pàdé ẹ̀. Nǹkan tí mi àti ń jọ sọkọ yẹn. Ó yẹ kú ọbẹ̀ yẹn. Mo ti gbọ́ sà. Yes sir. Okay sir. Okay. Hey, ọkọ mi. Jaguar. Yes, sir. How far should you confirm it? Nice one. Yeah, I want to back it school right now. All right. Your hands up. If you move, I move you. If you shake, I shake you. Your hand up. Move it. Scorpion. Hello. Code 220. Wow, okay, wow, okay. Done. Yeah, release my end. Ṣé ti gbọ́? Kó wá bá mi. Okay, wo mi pé kí n fi sílẹ̀. Hands up. Hands up. Tó bá tẹ movement bẹ́ẹ̀ máa ti máa pọ́ ẹ kókó sẹ̀. Wàá gbọ́sẹ̀ bẹ́ẹ̀ kó pa ẹ́. Drop your gun. Drop your gun, my friend. Drop your gun. Check out it. Move. Why you alone? Nice one. Ṣé o rí sáyẹn kankan ni? Alaye, no notice. Kò sí fọ́. No wàhálà. Alaye, kí ló wá pọ̀? Kò sí wàhálà. Àṣírí wa. Hands up. Tó bá mú bọ̀ yẹn, máa yẹ fọ orí ẹ. Ẹ yà gbàgbọ́ wẹ̀. Ẹ yà move. Move. Sorry, gbogbo communication tó ń ṣe pẹ̀lú àwọn boys yẹn, ọwọ́ mi ló ṣe sí sotí ni. Ẹ yà move. Move.
Officer. Officer. Yes, sir. Mo criminal yẹn wá fún mi. All right. Yes, sir. Ojú máa yin dáadáa. So ọmọdé àbúrò mi. Dani. Máa tó jókòó. Gbójú sókè ṣó ya wèrè ni. Ọ́fíìsà kì í máa parọ́ kì í máa jalè ní ìmọ̀ye eléyìí o. Mo mọ̀ rí o. Ó dáadáa. Àní mo mọ̀ sẹ́ eléyìí tó dàbí ọmọ Jésù yìí. Ọ́fíìsà mi. Ọmọdé àbúrò pretend. Má ṣe máa parọ́ ọ́fíìsà ṣẹ́ ń wá ẹ̀mí ni eléyìí tó dàbí ọmọ Jésù yìí. Mo mọ̀ àbá mi lè parọ́ fún yín. Gbogbo tẹ́ mọ̀ nípa mi lẹ ti mọ̀ mí mú eléyìí. Sọ́la. Take him back. Yes, sir. Ní sùúrù náà ọ̀gá ọlọ́pàá ìgbà ọmọ máa kúrò nígbà àwọn tèmi ti ń retí mi. Move. Má wọ̀dì, mo máa jáde. Move. Ẹ má jẹ́ kó pẹ́ o. Bẹ́ẹ̀ wait. Ìmọ̀ orí. Sọ fún ẹni dé wájú tí mo kọ́ wa bẹ́ẹ̀ bí nìyẹn pé tẹ bá rí nǹkan ẹ kọ́ lọ sí police station ẹ lọ rìpọ́ọ̀tù ìwọ náà máa wò ní ìsìn tó wá jẹ pé ló mọ ẹni bó sì jìyà oníyà nìyẹn o. Ẹ sànú mi bí mo lọ tó ń pẹ́. Ìsìn wà láwùsà. Fìfẹ́ àpò béèrè. Ẹ ṣe gẹ̀ẹ́sà. Ẹ ṣe gẹ̀ẹ́sà. Pẹ̀lú ìyá rẹ̀. Lọ́wọ́ ṣeun. Ẹgbọ́n nǹkan tó ga mi sọ. Tẹ́ bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn, ó kéré ni o, ó tóbi ni o, ó wọ́n ni o, kò wọ́n ni o, ẹ máa mú. First thing tẹ́ máa kọ́ ṣe ni kékeré report sí nearest police station. Nǹkan tẹ́ gbọ́dọ̀ máa ṣe nìyẹn o. Ilé ti kọ́ mi lọ́gbọ́n. Ilé ti kọ́ mi lọ́gbọ́n. Because of next time. Do you understand? Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o. So I'm coming now. Màá pọ̀ bí àbẹ́ lẹ́sìn. Ó ti yé mi sá. Mo lọ ṣeun, mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Ṣé pé máa bọ́nu wàhálà yìí? Olúwa ṣeun. Wàláì inú mi á dùn ní wàláì. Ṣé a ti mọ̀ pé tí kò bá ṣe wàláì ọ̀làdá ọkùnrin tí ó bá rí fóònù. Èmi suggest pé ká fún ọkùnrin ní competition. Ká compensate ọkùnrin tí ó rí fóònù. Ó náà is bẹ́ẹ̀. Táwa lè ṣe bẹ́ẹ̀ fún inú tèmi gan máa dùn. A fi máa lè appreciate nǹkan tó ṣe fún wa torí orí enímọ̀gùn ta iṣẹ́ ló pọ̀ o. Tí ó bá kí n ṣe pé Ọlọ́run tú àṣírí àwọn pípọ̀ yìí in fact má yẹn lè ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ yẹn o. Kúlúkúlú jókàrí àmọ́ àwọn èèyàn tí ó ti lọ sẹ́wọ̀n lórí ọ̀rọ̀ tí kò mọ ọwọ́ mẹ́sẹ̀. Àmọ́ èmi àtàràbò ní ọ̀la. Ṣùgbọ́n èmi suggest pé ká fún that man 10 million naira for compensation. No nice bẹ́ẹ̀. Inú mi tiẹ̀ máa dùn in fact. Àmọ́ ṣé a mọ̀ pé 10 million naira kí wàá fi ṣéǹjì tó kù ká fi kù. 10 million naira yẹn náà ti dà lájì. Obìnrin ọ̀la èmi àtàràbò tí flight á ti lọ lọ́la tí ó bá ti gbé ẹbí travel ká wá ká fún ní 10 million naira ká appreciate Yorùbá Aláàjì látọ̀ ọjọ́ yìí ó ti yẹ kí Yorùbá yín kó clear dáadáa. Wọ́n ní wọ̀lá ẹni afẹ́sọ́ Yorùbá ni wọ̀lá Yorùbá á sọ èmi ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n àmì àdúpẹ́ wọ̀lá àmì àtẹ̀fẹ́ Yorùbá ní ìyàwó. Mr. Ogo ẹ kú jókòó. Yes ma. Èmi ni mo ránṣẹ́ pé yín. Mo fẹ́ appreciate gbogbo nǹkan tẹ́ ṣe fún wa ni. Mo dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí bẹ̀ yín pé kẹ́ má bínú sí wa èmi àtọkọ mi. Ṣé mọ̀ yín pé condition tí mo wà ń gbà yẹn kò sẹ́ni tó máa ṣe tó yẹ pé kò ní take action. Mo fọlọ́run bá bẹ̀ yín ẹ má bínú. Kí la fẹ́ bọ́ lọ́run fà? Mi ì ní bínú àmọ́ mo jìyà ń bẹ̀yẹn gan-an. Madam mo suffer ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run ṣebí mi náà ní lásìkò ẹ̀. Ẹ má bínú sí mi mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ yín bọ́ kí ọkọ mi tó travel
ó rán mi sílẹ̀ fún yín ó ní kí n fún yín 10 million naira. 10 million. Now 10 million naira. Èmi nìkan 10 million. Ní 10 million naira. Wọ́n ṣe gan o. Ẹ mọ̀ yí pé ọpẹ́lọpẹ́ yín lára wa ṣe rí fóònù tẹ́ mú wá bá mi lọ́jọ́ yẹn. In fact nǹkan tó wà lórí fóònù yẹn pọ̀ gan o nítorí pé fóònù tẹ́ ń wò yẹn ó lọ́kọ́ mi fi máa ń receive àwọn contract ńlá ṣé pé tí kò bá dẹ̀ sí fóònù yẹn lọ́wọ́ a nílé máa achieve nǹkan táwọn achieve. Gbogbo nǹkan yẹn náà lèmi náà máa ń rò tí n bá ti rúrù nǹkan báyẹn tí mo fẹ́ máa láǹfààní àti lè dá padà fún ẹni tó ní ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́run wípé àdẹ́dọ̀ ìdí náà ọpẹ́ ló já sí inú ìdẹ́ tó dùn pé ẹ̀yin náà tó wá jẹ́ ẹni tó tún mọ́ọ́rẹ́ irú owó yẹn náà ní ìsìtẹ́ fún mi kan tí mi expect ni Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ ni. Àmín ẹ kú jókòó. ẹ sùn máa. ẹ jẹ́ kí n ní kọ́ mọ entertain yín. Entertain? Bẹ́ẹ̀ ni. Fún mi ẹ jọ̀ọ́ ẹ má jù wọn entertain mi. Ẹ jẹ́ kí n tètè máa lọ. No ṣé ìyẹn lẹ tún rí fásì ọ́. Ó tó torí mo rántí jọ́ yẹn náà. Ẹ mọ̀ pé entertain náà ni mo gbọ́njọ́ ẹ̀ tí. Kò sí kankan tó jọ wọ́n bẹ́ẹ̀ mú fúlì. Bó ṣe máa rán sọ̀rọ̀ nìyẹn bọ́ síbí báyìí jèrè kó bá mi fún àlejò ní nǹkan tó máa jẹ. Ní màmá. Dá mi lóhùn màmá gángan gbà.